Allahu Akbar. Ìrẹsìn Ọlọ́run gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí kútùbà wa tẹ̀ ní àyà kó lórí agbọ́nrin tá a wà tẹ́lẹ̀ gbogbo àti a bá ń fi ẹ̀mí bá wa lọ lórí kútùbà yìí a rí pé bí tá a wà náà ní ọ̀rọ̀ ààbò àti wàhálà tó dé lórí ààbò kí ló fà á kí ló náà àbáyọ gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí ní ìjẹjọ́ asọ́ lórí mímbàrí ní al-khutbatu ath-thaniya khutba ẹlẹ́ẹ̀kejì wípé Friday ìjẹjọ́ òun náà ni al-yawmul awwal min shahr bil awwal shahr mawlid an-nabawi òun náà ni ọjọ́ àkọ́kọ́ inú oṣù kẹta ọdún àwa mùsùlùmí tánpé Rabiul Awwal tí ma ń pè ní oṣù ọjọ́ bí ànábì gẹ́bẹ̀ tó lékè jù lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ń bí ẹnu wọn pọ̀ sí ní pé oṣù Rabiul Awwal na wọ́n bí ànábì àwọn ẹgbà wá mẹ́rin tó ń bẹ o nínú tí a o ṣùgbọ́n ibi tí àwọn àfáà pọ̀ sí ò náà nìyẹn wọ́n jẹ́ á mọ̀ gẹ́bẹ̀ àwọn àfáà ti sọ pé ọjọ́ tí ẹni wọ́n tó kò sí jùlọ náà ni pé ọjọ́ kejìlá inú oṣù Rabiul Awwal ló bọ́ sí ó tó wá jọjọ́ Monday jọ náà lọ àwa sọ fún wa wípé oṣù náà lọ bẹ̀rẹ̀ ní jẹjọ yìí ó di mẹ́jọ léni ọjọ́ Tuesday tó ń bọ̀ ní ó jẹ́ ọjọ́ kejìlá tó sì déédéé ọjọ́ tá bí ànábì sallallahu alaihi wasallam láti ìtàdà alámìlọ́mọ́ mùsùlùmí ìgbìmọ̀ àpapọ̀ àgbáyé àwọn àfẹ́sì wọ́n akọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí látọ̀dọ̀ Ra'isul Ittihad kí ní bẹ́ lẹ́tà náà ní pé lẹ́gbà tí wọ́n kí gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáyé agaga al-ulama al-khutaba wad-du'at àwọn àfáà tí ẹ máa gorí mímbàrí àwọn àfáà olùkùsójú ọ̀nà Ọlọ́run lẹ́tà yìí àná ọjọ́ Àlàmísì ni wọ́n kọ tó jẹ́ ọjọ́ keje oṣù kẹta 1448 20 August 2026 kí ni wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n ní buniwan ihya usbu'i as-sirati nabawiyya wal-ittifa' bil-mawlid sharif ó ní ká rí pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ wà ń bẹ yìí ọ̀sẹ̀ ìrántí ní usbu' as-siratu nabawiyya kásí ní ọ̀sẹ̀ ìrántí ìtàn Ànábì kí a jẹ́ kí ayé mọ̀ pé àsìkò tí a bí Ànábì la wà yìí fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́bọ̀ Allah ó nílẹ̀ ànímọ̀ sínáti ìrántí yọ́ ma ṣe àwọn olùgbọ́lọ́ bá gbọ́dá àǹfààní sọ́tù Zariyat bẹ́ẹ̀ ni gbàtọ́lọ́ bá ń sọ Ànábì Musa ní suratu Ibrahim ẹlẹ́ẹ̀kanu fadhakkir bi ayyamillah ó nínú wọn létí àwọn ọjọ́ Ọlọ́run àwọn ọjọ́ má lè gbàgbé ní gbèsè ayọ́ ọmọ ẹ̀dẹ́nìyà Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní ayyam na'ma'ihi wa bila'ihi pé àwọn ọjọ́ tí Ọlọ́run bá ṣoore fọ́mọnìyàn ẹ rántí ẹ̀ àwọn ọjọ́ tọ́lọ́run bá dá ọmọnìyàn wò ẹ rántí ẹ̀ ìtumọ̀ ayyam lẹ́yìn ni pé events wa dhakkirhum bi ayyamillah ẹ má jẹ́ kí àwọn ọjọ́ ilé ayé
tó kí àwọn èèyàn tají lọ mọ́ wọn lára àbíkẹ́ rán wọn létí àtúwà ń rárá wa létí lè ní pé a wà ní oṣù Mólid, oṣù ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ní kí náà ń fẹ́ lọ́dọ̀ àwọn afẹ́sìn àwọn nǹkan tó ń bọ̀ yìí ni wọ́n ní bí hadafi at-ta'rif bi siratihi kájí káwọn èèyàn mata Ànábì nu'arrifu an-nasa bi sirati Mustafa sallallahu alaihi wasallam a fi ma àwọn ènìyàn ìtàn Ànábì siratuhu wal-'atara ìtàn tó dùn tí ó sẹ́n tó ní rútàn náà ní gbogbo ẹni t'Ọlọ́run bá dá sallallahu alaihi wasallam. Wọ́n ní kí a sì tààrífẹ́ ká fi àwọn èèyàn àwádá jẹ́ mùsùlùmí dáa ti mọ̀ yóò máa jẹ́ rántí, àwádá ti gbàgbé yóò máa jẹ́ tají, àwádá mọ́tẹ́lẹ̀ yóò máa jẹ́ máa wọ́n jẹ́ wájẹ́ ẹ̀sìn mùsùlùmí tí wọ́n jẹ́ wà mọ́ta Ànábì nu'arrifuhum bi sirati nabiyyina Muhammadin sallallahu alaihi wasallam. A fi hàn wọ́n ìtàgbésí ayé Ànábì. Wọ́n bákan náà wa shama'ilihi àti àwọn ìṣesí ẹ̀ sísẹ́ Ànábì. Ó di tí a kan ní Imam Tirmidhi kọ lórí yẹn shama'ili rasul, shama'il al-Muhammadiyya, àwọn àṣẹ Ànábì. Kódà tí ilé bó ní ṣe múra, bó ní ṣe wọ́sọ, bó ní ṣe dírẹ́sì, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Wọ́n ní shama'ili rasul tí àwọn àbá tó ṣe àlàyé oníṣẹ́rẹ̀ oríṣiríṣi. Wọ́n ní kájíkà àwọn èèyàn máa wa khalaqihi àwọn ìwà Ànábì kájíkà àwọn èèyàn máa wa hadiyihi àwọn àlànà. Wọ́n ní lil umma jumaa fún gbogbo lápapọ̀ wal ajyal al-qadima kó tó wá máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn coming generations, àwọn ọmọ tí wọ́n ń bọ̀. Torí pọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lákùnà lẹ́ni lérí káfí ìtàn Ànábì káfí àwọn ọmọ. Ẹnìkan ò ní mọ̀tàn Ànábì lásán, yóò mọ̀tàn àwọn sàábí ẹ̀ lọ́kùnrin lóbìnrin, a mọ̀tàn àwọn ará alẹ́ ẹ̀ lọ́kùnrin lóbìnrin. Ẹ bá gbogbo ọmọ yín kalẹ̀ ta ló fẹ́ jọ lẹ́ni, àwọn agbábọ́ọ̀lù, àwọn olórin, àwọn eléré orí ìtàgé, àwọn oníranù lọmọ yóò fẹ́ jọ tó pé ìtí ń gbọ́ ìtí ń rí nìyẹn. Ẹ sọ mọ́sálásí wo náà tí ń sọ̀tàn Ànábì, bọ́bá dé mọ́sálásí ọba tàn Ànábì ẹ sọ láyìíká yín. Ẹ sọ léèké wo náà tí ń kọ́ ìtàn Ànábì, yàtọ̀ kíkọ́ kákàn fi páàsì dánwò mùkọ̀rọ̀rát. Ìjọ́ táwọn afárá sí ń kọ́ ní ìtàn Ànábì, wọ́n ní ìtàn Ànábì ṣe àkọ́gbólásán àkọ́múlò. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha yawmal akhira wa dhakara Allaha kathira. Tọ́lọ́n sọ fún àná olùgbé kalẹ̀ fún wa lórí gbogbo nǹkan. Bá mọ̀tàn Ànábì àlèsáyé eré èyí lè jẹ́ mùsùlùmí gidi jọba mọ̀tàn Ànábì. Àwọn sàábé wọ́n ní nínú ojúṣe àkọ́dàn kọ́ máa sí fáwọn ọmọ àwọn náà ní pé àwọn máa kọ́ ọmọ àwọn níta Ànábì báwọn ṣe kọ́ ọmọ àwọn lálùkùránì àti súnà láńkọ́ níta Ànábì. Wọ́n sì ní fákìrù ṣe láyé tí ẹn tí ó lè ní ó lè fún ní àlìjẹ́ ó dúnmọ̀ mawjud. Mo fẹ́ tàn lọ rẹ̀ tí a bá ní fi tọrẹ, ẹn tó bá ti ní fi tó fi tọrẹ, ìyá ní ẹ bàbá ní ẹ, Ọlọ́run jogún ọmọ méjì mẹ́ta mẹ́rin fún ẹ, ọmọ tàn Ànábì lọ fẹ́ kọ́ wọn ẹ̀rì orí díẹ̀. Yẹn wá ní àwọn nǹkan tí wọ́n sọ wọ́n lórí eléyìí táwa ń fẹ́ ń bẹ̀ kíkàn ṣètàn lásán. Wọ́n ní
min nashri al-ma'rifati as-sahiha bí Rasulullah sallallahu alaihi wasallam ìtànà ń bẹ tó jẹ́ tànà àbíjọ́ lálàáfíà àwọn ìsọ̀ tànà àbíjọ́ lálàáfíà tí pápò bá tún ní àgásìkò tájẹ̀ wà àwọn sọkúsọ pọ̀ ẹ ma gbọ́ nínú social media tó mọ pàrọ̀ sí máa nábi tó mọ yí tán padà ìtàn tí ó dàrú torí díẹ̀ wọ́n ní dáǹfẹ́ náà ni pé nashru ma'rifati sahiha àwọn ìmọ̀tọ́lá láàfíà nípa ànábì kàmáwọn yìí àwọn mawakif àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáàgbà ànábì àti bóò náà bí sí bá lò kẹ́kọ́ èèyàn ma rahmatuhu àánú ara rẹ̀ kẹ́kọ́ èèyàn ma adiluhu déédé ànábì kẹ́kọ́ èèyàn ma ikmatuhu àwọn òye tọ́lọ́n tó bá náà kẹ́kọ́ èèyàn ma amanatuhu ìfọkàntán ànábì kẹ́kọ́ èèyàn ma sọ̀bùrúhù sùúrù rẹ̀ ìfaradà rẹ̀ kẹ́kọ́ èèyàn ma wa makarimi akhlaqihi àti àwọn wà dáadáa àwọn wà pọ́nlẹ̀ tọ́lọ́ ìjogún ẹ̀fà náà sọ́sọ́lá ní kanyà ọmọ inú risala rọ̀ísù tí a dára lámà musulmi nínú àwọn mẹ́sẹ̀jì fi ránṣẹ́ sáyé wọ́n ní ẹnu àwọn ọ̀nà tá lè lò nínú ẹ̀ muhadaratun lectures working lectures kama organize ládùúgbò masalasi láwọn ayé ńláńlá inú ẹ̀ nínú ẹ̀ náà ni khutub kama sọ lórí Minbar ní wùtúbà wa kọ́ ma lọ bá ṣe ń sọ lọ́wọ́ yìí wọ́n nínú ẹ̀ náà ni nadawat workshops kákọ́ àbá àbí mẹ́ta jọ wọ́n mú àbá ilẹ̀lẹ̀ wọ́n bá ilẹ̀lẹ̀ káwọ́ lísìn sí wọn nínú ẹ̀ náà ni maqalat àwọn tí a bá mọ̀ nǹkan kọ́ kí wọ́n kọ́ nǹkan pa ànábì wọ́n lè ha lé wa lọ́wọ́ wọ́n lè jù sínú social media wọ́n bá kan náà máa dájọ ìlàmíyàn o náà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa mídíà dáadáa gbogbo ìdábá lè dá ní ara lè lórí ayéyà ìlàtún wà ká lò lẹ́sọ̀ náà bí fàráyé kẹlìmáàtù àwọn ọ̀rọ̀ àkànsọ kákà mú nǹkan ní gbèsè ayé ànábì wọ́n ní abúra wasaili tawassul ijtima'i wọ́n ní ká lo social media ká fi polongo ẹ̀ kọ́mọ́ sí pé wá sí lásán tí ò ní jáde síta tó pẹ́lẹ̀ ẹ̀kọ́ oṣù mílíọ̀nù sí lè wó wọ́n látàwọn bẹ́ẹ̀ lọ àtàwọn oṣìṣì innovations tá a lè ṣe láti fún ìtàn ànábì ká kó tá sàǹfàní fáwọn èèyàn wọ́n sì ní àwátọ́ bá pé àwa fẹ́ sẹ́ndẹ̀ sáwọn wọ́n tó fọ́ nígbà sí sẹ́ndẹ̀ true by àwọn bá yín gbé jáde èdè wo lẹ́fẹ́ sọ sédè Gẹ̀ẹ́sì ni sédè Faransé ni sí Lárúbáwá ni gbogbo àwọn tá ń pè ní international languages iná láfi sọ̀rọ̀ síbẹ̀ eléyìí ni ó mú a sí pé mọ̀ọ́dú khutbati ní ó náà ni waqafatun tarbawiyyatun ma mawlidil huda wan nur ó náà ni pé ẹ jẹ́ ká wò káyẹ̀wò àwọn ìlànà ẹ̀kọ́ ìlànà rẹ̀ ní ti Islam níbà bíbí ìta ń pè ní ọ̀nà mọ̀ tí sánà ìsọ̀sọ̀lá ta ń pè ní malẹ̀ huwa huda huwa nur ọ̀nà mọ̀ lọ́bá sí ànábì má lọ́bá sí ànábì nígbàtí afá kan tó bá sí kọ orúkọ ànábì jọ àwọn orúkọ tó lọ́n fi ròyìn ẹ̀nú Al-Qur'ani Karim àti orúkọ tó wá nínú àdísì ànábì náà fún rẹ̀ àti ó ṣe àwọn àròyìn ọkọ̀ tí ó lè ní 100 more than 200 names inú
nínú okò ẹ̀ náà ni alhuda wa nur, al-mustafa al-mukhtar, as-sadiqul amin. Gbogbo ilé bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ afẹ́ yẹ̀wò ìtàn rẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ yẹ ìtàn Ànábì wò sallallahu alaihi wasallam, ibi tá ti gbọ́ bẹ̀rẹ̀, ibi tá ti bẹ̀rẹ̀ ti Ànábì ọ̀nà ni al-alam qabla miladi Muhammadin sallallahu alaihi wasallam. Al-alam qabla miladi Muhammadin sallallahu alaihi wasallam. Bó láyé ṣe rí kí a tó bí Ànábì. Nígbóní ahwalul alam, ìṣe ìgbésí ayé ọmọnìyàn bó ló ṣe rí kí a tó bí Ànábì. Ìgbésí ayé ọmọnìyàn níjọ́ náà tá ń sọ yìí, àwọn ìlú kan ń bẹ, àwọn náà ìlú ńláńláńlá níjọ́ náà lọ táà bá ń sọ ayé là ń pè láyé. Pẹ́pẹ́lẹ́ ní náà rí àwọn ìlú ńláńlá kan náà ń bẹ, táà bá ń sọ̀rọ̀ ayé là ń pè láyé, tí ó gbé àwọn ìlú kan mì. Níjọ́ náà lọ́nà àwọn dáadé pè láyé níjọ́ náà ni o náà ni Faris, Persia, ayé níjọ́ náà. Ẹni tó bá jẹ́ olórí Persia náà pè ní Kisra, ó ní ọba tó wà lórí àga Persian Empire. Lẹ́yìn náà o náà ni Roman Empires. Ẹmbá wà lórí àga náà pè ní Qaisar. Lẹ́fì bá nù Báíbù kò tí ìtàn bẹ̀dẹ̀ sí ẹfì Qaisar fún Qaisari, ẹfì tó lúwa fólúwa. Qaisar ìlọba ìlú, kò sí ọba tó tó àwọn ìlú méjèèjì ẹjọ́ náà. Àwọn ní a wà nípò super power. Bàbá ń sọ̀rọ̀ Amẹ́ríkà lé ní ẹni a wà mírùkù tá Amẹ́ríkà wà jọ́nà lọ. A sọ̀rọ̀ Amẹ́ríkà, Britain, China, Russia, France, àwọn super power tó nínú. Níjọ́ náà lọ́hun Roman Empire and Persian Empire, àwọn ní ayé tó ìpọ́n méjèèjì ní ẹjọ́ máa ń jà. Tó bá sì kò dáhùn sọ́gbà Ànábì dé, ọba ayé ní alamul hurub wal munazaat, ayé ogun àti ayé ká máa fa nǹkan mọ́ra wa lọ́wọ́. Àwọn méjèèjì yẹn ni wọ́n pín ayé sí méjì. Ẹ̀dà kan máa bẹ lábẹ́ Roman Empire, kò ìpé àwọn lọ́mà sàn ìsákọ́lẹ̀ fún, àwọn lọ́mà tẹríba fún. Tọ́kọ́ mọ́ bẹ lábẹ́ Persian Empire, lẹ́fìrí odi súra kan, Quran chapter 30, sọ́tù Rum, lọ́nà súra ẹ̀kọ́kalẹ̀ tọ́lọ ń sọ̀rọ̀ ogun yẹn. Àmì ìyẹn mọ́ forí gbárí. Lábẹ́ àtún wá ní àwọn ìlú kan náà, wọ́n kan tó wọ́n ní ìlú ní. Inú ẹ̀ ni India, China, mujtama Hindi, mujtama Sini, wọ́n mọ̀ sọ́wọ́ bẹ́ẹ̀ fún àwọn ará India, àwọn ará China, inú ayé tánà bí bá ní sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ látún rí o náà ni àwùjọ àwọn ará Egypt, mujtama al-Misri al-Fir'auni, àwùjọ àwọn ará Misra, Egypt àti Firauna olọ̀gá, ẹni ọba wà lórí ọ̀gá ọlá Egypt náà ń pè ní Firauna jọ́nà lọ
ní a fi ní àfàràyìn àfẹ́ràn tó pọ̀. Tó bá rìnrìn àjò lọ sí Egypt, tó bá lọ sí museum wọn, àwọn fàràyìn, àwọn tí wọ́n ti rúrù wọ́n tó wọn jọba ẹni, wọ́n preserve wọn, wọ́n tọ́ka sí pé fẹ́ràn ayé Musa lélẹ̀ tẹ́ ma kànú Al-Qur'ani wọ́n lóun lélẹ̀ bẹ́ẹ̀ museum wọn kò jìnà sí ìtàrí square yẹn, wọ́n sì preserve ẹ̀ tẹ́dọ̀ ní torí pé ń gbò omi tó mi pátán omi gbèsù pàkẹ̀ ọlọ́nkọ́ ma jámi. Kódà sí kò kán ní Mubarak gbàtọ̀ wà lórí ìlú ló ń fẹ́ sí láwọn bá pariwo fún pé ó fẹ́ parun nítọ́lọ́bọ̀ òsì ni wọ́n fẹ́ sí o ń bẹ́bẹ̀ dì sí tó bá sì lọ Egypt lọ́la tó lọ fẹ́ lọ wo démìsọ wọ́n fi hàn ákọ́ ọmọ mú ìkáàkiri wọ́n ni fẹ́rọ́nà fìràwọ́ ní fìyàdì Musa húnà orin tọ́lọ́run rẹ̀yìn gbogbo wọn. Bẹ́ẹ̀ la tó ní al-mujtama Habasha yẹn ní Africa tí Ethiopia tààrẹ tó recent Africa. Gbogbo àwọn ìlú wọ̀nyí láwọn ìlú láńlá kó tó wá kú al-mujtama al-arabi, àwùjọ alábágátá ti gbé Ànábì dìde bó ti jẹ́ alamu ìlàyé jọna lọ. Wọ́n wá ní al-i'tiqadat, àwọn àdíọ́kàn oríṣiríṣi, ìlànà àdíọ́kàn ìlànà ìgbàgbọ́ wọn bọ̀ ọmọbẹ̀ al-ibadat, ìlànà ìjọsí oríṣiríṣi, ọmọbẹ̀ al-akhlaq, ìlànà oríṣiríṣi, ìbẹ̀ al-adat wa taqalid, àwọn àṣà oríṣiríṣi, ọmọbẹ̀ siyasat, àwọn ìlànà òṣèlú oríṣiríṣi, ìbẹ̀ al-ahwal al-ijtima'iyyat, àwọn oríṣiríṣi àwọn ìlànà social aspect of life tí kàrùkù ń sẹ̀mí bó ṣe yé bó ṣe wù. Torí pé àsìkò tí Ànábì dé ilé ayé ti pòfo ìjánabi Ọlọ́run, wọ́n ti gbé Ànábì Ìsá kúrò lẹ̀, ó ti lé ní 105 ọdún, ó ti ní 500 years kò tó di pé Ànábì dé tí ó sánàbì kankan lórí ilé ayé. Ìtumọ̀ wa marsalnaka illa rahmatan lil alamin. Ìrẹ́ Ànábì sallam àrin ẹni aláàánú sáyé, afẹ́ kẹ́ ayé, afẹ́ ẹsẹ olùgbàlá ayé. Inú Mustadrak Imam Hakim níjọ́ kan Ànábì kọjú àwọn sàábé, ó ní ayyuhan nas, ẹ̀yin èèyàn, innama ana rahmatul muhdad, ó lẹ́ẹ̀rí mi tẹ́ ń wòye ìkẹ́ Ọlọ́run tó fi bùnyín ni, èmi ni ìkẹ́ Ọlọ́run tó bùnyín lẹ́bùn. Nígbàtà bá mọ̀ ìtàn Ànábì láàmà rahmatuhu, ìkẹ́ tọ́lọ́run bá fi Ànábì ṣe fáyé. Lóṣùgbé ìjọ kan nínú hadisi Ànábì sallallahu alaihi wasallam, Ànábì sọ hadisi kan tó sì pàtàkì fún wa láti máa kálíbà mọ́ọ̀rẹ́ tí Ọlọ́run bá fi Ànábì ṣe. Níjọ́ kan Ànábì ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ló wá sọ dé bí ọ̀rọ̀ t'Ọlọ́run bá sọ tí wọ́n pè ní hadith kudusi. Faqal, sọ wáyé pé qala Allah subhanahu wa ta'ala, ó ní Ọlọ́run bá sọ yí pé inni khalaqtu ibadi hunafa kullahum. Ọlọ́run Ànábì jẹ́ káwọn ayé mọ̀, jẹ́ pé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ̀ pé mi Ọlọ́run ìjọ mọ̀ dáhùn ènìyàn, mi ò dá pẹ̀lú ìdọ̀tí. Gbogbo ẹ̀dá tí mi Ọlọ́run bá dá, mo dá ní mímọ́.
hunafa kullahum gbogbo èèyàn ló ń dáadáa wọ́n wà pure kò dọ̀tí lára wọn, ọkùnrin wọn ni, obìnrin wọn ni, ọmọdé wọn ni, àgbànú wọn ni. Ó ní wa innahum atatun shayatin, ṣùgbọ́n tó kọ́ bọ́mọ èèyàn ni pé èṣù wá bọ́mọ èèyàn, èṣù ló wá bá àwọn èṣù náà wá bá ọmọ nìyàn. Fajtalatihum an dinihim, àwọn ní ọmọ èèyàn kó nú ẹ̀sìn tí mi Ọlọ́run bá dá ọmọ nìyàn sí, àwọn ní ọmọ èèyàn kó ń bẹ̀. Tàbí Suratu Rum aya 30. Ọlọ́ni dẹ ojú ẹ̀kọ́ sí mímọ́ àdámọ́ Ọlọ́run tó dọ́mọ ẹ̀dẹ́yàn ma ẹ lè rí ìyípadà fún àdámọ́ Ọlọ́run bá ìgbọ́bùkún ẹni ọmọ bẹ́ẹ̀. Inni àbúrá ń jọ tó ká ayà yẹn, ń jọ tó ká hadisi kullu mawludin yuladu ala fitra, gbogbo ọmọ tá a bá bí abilana ìlànà ẹ̀sìn wà bá wà báwọn bí méjèèjì náà máa ń padà. Tí a bá jẹ́ Júù wọ́n sọ di Júù, tí a bá jẹ́ Christian wọ́n di Christian, tí a bá jẹ́ olóòsọ ẹlẹ́bọ wọ́n sọ dẹ́lẹ́bọ. Ó ní pé ọmọ máa ń tẹ̀lé àwọn òbí ẹ̀ tẹ́rán sí máa ń tẹ̀lé ìyá rẹ̀ ni. Nígbàgbọ́dọ̀ wa kà àdísẹ̀ tó ní ìṣètò ìkìráwò tó bá wù yín tẹ́ bá fẹ́ gbọ́ àgbọ́yé àdísẹ̀ káyà Suratu Rum aya 30 faqim wajhaka lid-dini hanifa, lójú ẹ̀kọ́ ìsìn lẹ́ni mímọ́ àdámọ́ Ọlọ́run tó dọ́mọ mẹ́ẹ̀dẹ́nìyàn ni. Hadith Kudusi náà wá sọ pé Ọlọ́run ló ń dọ́mọ ẹ̀dẹ́yàn lẹ́ni mímọ́, àwọn ìsìn náà wá bá ní wá mọ́mọ̀ ẹ̀dẹ́yàn kò ní inú ẹ̀sìn. Ó ní wa harramati alayhim ma halatu lahum, ó ní gbogbo nǹkan tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún ọmọnìyàn Èṣù sọ déwọ̀ fún. Èṣù gbé èwọ̀ wá lẹ́mọ̀ rí wọ́n ní ẹbí wa kìí jẹ nǹkan báyìí, ẹbí wa kìí mú nǹkan báyìí, Èṣù ni. Àṣà ìdílé, orò ìdílé Èṣù ni. Gbàmí àgbànú ẹ̀sìn wa, àgbànú àṣà wa. Ó ń bákan náà wa maratim an yushriku bi ma lam unzil bi sultana, Èṣù ló jẹ́ káwọn èèyàn máa ṣẹbọ pẹ̀lú hàn lọ́n ní tí wọ́n lẹ́rìí fún, Èṣù ló gbé kalẹ̀ fún wọn ẹ̀sọ̀ ní kàbàbàrà. Ànábì wa tẹ̀síwájú, ó ní wa inna Allah nazara ila alil arsh, ó ní Ọlọ́run gbogbo tí bẹ lórí ilẹ̀ ayé ìjọ́nà Ọlọ́run gbogbo tí jáyé dá sọ, owó gbogbo ẹ̀ owó ọ̀tún ayé, owó sí ayé, wájú owó ní ayé. Famaqatahu, Ọlọ́run wá bínú sáyé, Ọlọ́run bínú sáyé, arabahum wa ajamahum, ó láti Lárúbáwá àtàjẹ́sì Lárúbáwá gbogbo wọn ní a wà nù bínú Ọlọ́run kánàbí tó dẹnu. Látara ìwà táwọn èèyàn ń hù, ìwà tí ó bá t'Ọlọ́run bá mú, ìlànà ìgbàgbọ́ wọn kò bá t'Ọlọ́run bá mú, ìlànà ìjọsìn wọn kò bá t'Ọlọ́run bá mú, ìlànà ìwà wọn kò bá t'Ọlọ́run bá mú, ètò ìṣúlówó wọn kò bá t'Ọlọ́run bá mú, ìlànà òṣèlú wọn kò bá t'Ọlọ́run bá mú, ìlànà gbogbo ìgbésẹ̀ kò bá t'Ọlọ́run bá mú. Olùwọ́n bínú. On illa baqaya al-kitab, ó ní tó kù tọ́jọ́ t'Ọlọ́run lórí ilẹ̀ ayé, ó ní àṣẹ́kùbọ̀ àwọn Yahudi àtàwọn Nasara, Jew and Christian, ó kù díẹ̀díẹ̀ inú ẹ̀sìn wọn tí ó ti tán. Sahih Muslim ló wà. Ó náà ni ánà kan ní páàdì, wọ́n kú ní ìlú, wọ́n lọ ní ugbó, wọ́n lọ sílọ̀, tí wọ́n á kún lásọ, irun orí wọn àtàkókó àti irùngbọ̀n àti túbọ̀ mú gbogbo ẹ̀nú òbò ẹnu wọn kàn máa sí wúkẹ́wúkẹ́ lábẹ́rún ni. Wọ́n sì fi àjẹra wọn, wọ́n gbà pé tí yàn bá ń wẹ̀ kìí ṣẹni Ọlọ́run, ẹni Ọlọ́run kìí wẹ̀, ìwọ ni wẹ̀. Ibẹ̀ náà ti gbérò rí pé ẹni Ọlọ́run kìí níyàwó, ẹni Ọlọ́run kìí lọ́kọ, lẹ́gbẹ̀rẹ̀ àbáníyà. Tọ́bákà Suratu Hadid látàyà 27 sí parí. Ọlọ́run kan ló ṣe fún àwọn lábọ̀rọ̀ Ọlọ́run torí bí ẹ̀wọ̀n rí ṣe àǹkanimọ̀dá àǹkanifadá kò sínú ẹ̀sìn wọn pìlẹ̀ àǹkanẹgbẹ̀ kalẹ̀. Ọlọ́run kan ló ṣe ló fi wọn. Ọlọ́run ní dáadáa náà bẹ́ fi ṣe o gbọ́n wọn lè tẹ̀lé.
ìtọ́sẹ́kù nínú tá lè pè lẹ́sìn ọlọ́njọ́ náà nígbà náà bìdẹ̀ àgbáyé ọmọnìyàn nù òsèré jọ náà tí ó sì máa lé ọlọ́ kankan bẹ̀ ìgbà tí wọ́n bí ànábì nù ọlọ́wọ́ fún ní Al-Qur'ani òfin súnnà ó wá bẹ̀rẹ̀ ẹsẹ́ lílù Mákà díẹ̀ ẹni tẹ́rẹ èjì tẹ́rẹ ẹni tẹ́rẹ èjì tẹ́rẹ títí wọ́n dá láàmú wọ́n gbogbo dé sí gbogbo ẹ̀dá láti sọ fún bí ó sì ṣe àwọn àtàn kọ́lọ̀wọ́ wá sọ pé kọ́ máa lọ sí Madina gbogbo wá dé Madina lọ wá rí ìjókòó ń bẹ ó jíṣẹ́ Ọlọ́run ní Mákà fún odidi ọdún 13 30 years ó bẹ̀rẹ̀ lọ jíṣẹ́ Ọlọ́run ní Madina fún odidi ọdún 10 buwaje 23 ìgbàtọ́ wá ṣe ájì ìgbẹ̀yìn tó wà ní Àràfá tí wọ́n ń bá wòyàn sọ̀rọ̀ ń gbò débi kó ní ta'alaw walummu ẹ súnmọ́ mi o ẹ má jìnà sí mi o àyíbá súnmọ́ ó wá ń sọ gbogbo sẹ́tọ́nà ọba rán fún ọdún 13 ó wá ń sọ sọmárì ẹ̀ fún wa ọ̀sọ̀ kàbáyé fún yín bọ̀sọ̀ kàbáyé fún yín níbi iṣẹ́ ti bẹ̀rẹ̀ pé ayyuhan nas qulu la ilaha illallah tuflihu ẹ̀yin èèyàn ẹ̀sì pẹ̀lú la ilaha illallah ìsọjá lẹ́nu ẹ̀dẹ̀ ní èrè tó fi bẹ̀rẹ̀ sẹ́nu ní wí káàkiri bó bá dénú ọjà ayyuhan nas qulu la ilaha illallah tuflihu ayyuhan nas qulu la ilaha illallah tuflihu bó fẹ́ pàdé àwọn èèyàn tí ń wénu títí ó wá sọ gbogbo iṣẹ́ tọ́nà ọba rán fún di ọdún 23 years ó wá sọ mara iṣẹ́ iná ń pè ní khutbatu hajjatul wada ìbánisọ̀rọ̀ ájìtánà fi dágbére fáyé nígbà wá sọ gbogbo ẹ̀tàn tàṣàbẹ́ náà tẹ́tí gbọ́ nínú rìwáyà kan wọ́n ní wọ́n dín ní 100,000 àwọn tí a lọ sáájì lọ́dún náà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn lọ́kùnrin lóbìnrin lọ́mọ lágbàlagbà náà wà ní ájì lọ́dún náà nígbàtí wá parí ọ̀rọ̀ ẹ̀ ó wá kọjú sàn sàábé ayyuhan nas ishhadu wa li ballaghtu ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ jẹ́rìí sí ọ̀rọ̀ tí mo ń bá yín sọ láti gbà yìí sí mo jíṣẹ́ Ọlọ́run ọba tó ní jẹ́ fún yín àbí mi ò jẹ́ ó mú àwọn sàábé ẹ̀ lọ́rùn ó mú wọn lóhùn qalu ballagta wa adayta wa afayta wọ́n ọjẹ́ o kò sẹ́kù gbogbo tó yẹ kó ṣe àfẹ́ntí ọ bá sábòsí lókù wọ́n dá lóhùn bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kọ́ ní ọ̀ràn Ọlọ́run ló ràn Surah Ma'idah ayah 67 yọjọ́ ar-rasul balligh ma unzila ilayka min rabbika fa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas inna Allaha la yuhibbul qawmal kafirin Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run bá ń sẹ́ta fẹ́rẹ́ jẹ́ kó pé pérépéré tó bá ní òjíṣẹ́ Ọlọ́run bá a sì máa dáàbòbò kó nù aburú àwọn èèyàn Ọlọ́run ní fi ọ̀nà máa kìfì dá ilé lórí àníbà wo sama fanazara sama bọ̀rọ̀ sama ní Allahumma ishhad hal ballaghtu ìrẹ́ Ọlọ́run sẹ́tọ̀ rán mi mo ti jẹ́ máa tó ní kí n jẹ́ fún mo ti béèrè wọ́n ni mo jẹ́ ìwọ ló wá rán mi sí mo jẹ́ àbí ìjẹ́ ọjá Jibril alìsàlá yìí bá dé bí qawli subhanahu wa ta'ala al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan Surah Ma'idah ayẹ́lẹ̀ kẹta chapter 5 verse 3 lẹ́ni tíra Ànábì ń béèrè mi Ọlọ́run ó ti pé ẹ̀sìn fún yín akmaltu lakum dinakum ẹ̀sìn ti pé mo ti parí dára mi lẹ́ lórí Islam ó sì yọ́nú kan máa jẹ́sì fún yín Ọlọ́run ṣe stamp ẹnu bọ́ọ̀lù sí stamp ẹnu bá nábi sí wá wáyé nù wúlìdá wọ́n bí bí a ṣe ń bí gbogbo yàn kà máa wùlìdí tó bí a ṣe bí náà bí ọ̀nà ọmọ kan jọ máa lọ ní ọmọ jọ máa lọ tàràrà ká máa tàràrà tún ó náà ń dàgbà bẹ́ẹ̀ náà sí ń dàgbà díẹ̀ díẹ̀
tó fi dépò ọ̀dọ́, tó fi dépò ọkùnrin, tó fi dépò àgbà, tó fi dé ọmọ 40 ọdún Ọlọ́run tó sọ́dá ànábì Ọlọ́run. Ìyẹn náà pè ní bíìsà. Hunaka farqu bayna wilada wal bíìsà. Yàtọ̀ ń bẹ láàrin bíbí ànábì àti sọ́dá ànábì Ọlọ́run. Bíbí láti bẹ̀rẹ̀, bíbí ni Mólid lọ́n fi bẹ̀rẹ̀ fún. Lẹ́yìn 40 ọdún, ìgbà tó di 40 years tàbí ló tó dòjí sí Ọlọ́run. 40 ọdún lọ́n fi rèé, ló fi ń gba at-tarbiyatu ar-rabbaniyatu al-ilahiyya, rírí Ọlọ́run. Rírí Ọlọ́run. A nígbà tọ́dọ̀ ọmọ ọdún 4, gbogbo náà lẹ́mọ̀ ká alam nashrah laka sadraka. Ìní Ọlọ́run ní kí ibi sí operation fún. Ó wá láti sánmà. Wọ́n ti Mikael. Ànábì ṣe pẹ̀lú àwọn ọmọdé ni. Náà hílà ní àwọn ọmọ. Ní a fi ẹ̀yìn ẹ̀lélẹ̀. Ní a bẹ̀rẹ̀ sí là nínú. Wọ́n gbómi sẹ́msẹ̀ ìdá ní wọ́n là wọ́n fọ́kọ̀ ẹ̀. Wọ́n bá tún rán pa. Àwọn ọmọ ti pariwo lọlé. Ìyá tí ń gbọ́ ìdẹ̀ jẹ́ pé Alimatu Sa'adiya tó sáré jáde. Nígbà táwọn ọmọ pariwo lé, Ànábì ti yí padà láwọ̀. Ìyẹn ló mú ya bẹ̀rù tó fi mú Ànábì padà sọ́dọ̀ màmá ẹ̀. Ìtumọ̀ alam nashrah laka sadraka nù. Tẹ́wà kọ́lá lágbà àyà rẹ̀ nù. Anusumot Malik, ó ní ibi tí ó kùn, owó tí a fi rán gbáyà Ànábì wọ́n máa rí báyìí. Bẹ́sọ̀ Muslim. Mọ́ Gazanu fi kí sọ́rọ̀, ó ń wá dì sẹ́wà. Bí a ṣe kó sí sánàbí lánà, gbogbo ìdọ̀tí ẹ̀mí inú ni bí ní Ọlọ́run kókó mẹ́. Kò sì bàjẹ́ rí rárá. Kò ṣe rékéré rárá. Gbóhun tí máa ń ṣe ọmọdé máa ń sọ̀dọ́ lọ́dọ̀ yẹn àgbàlagbà wọ́n ní àgbàwà búra bóyá ìṣẹ́rí àwọn náà ti ṣe rí Ọlọ́run síbẹ̀ fánàbí. Wọ́n máa ń ṣe kíníkà nínú wọn pè ní samar, èrè alẹ́ ayẹyẹ wọ́n máa jó, wọ́n máa mú ọtí, wọ́n máa ṣe gbogbo ẹ̀, wọ́n máa lùlù. Ànábì olóhun rò lẹ́ẹ̀mejì nígbèsí ayé pé mínà fẹ́ kópa. Olóhun àtọ̀rẹ́ ìtànjọ wá ń da ẹran, wà ní kóbò mẹ́ran dání, kọmọ ò dẹran wọn lọ, ò náà fẹ́ lọ sírí alẹ́. Bó ṣe ń wọ Mákà báyìí, bẹ́ẹ̀ lórún kùn. Òòrùn ọjọ́ kejì ló jí. Ó tún rọ̀ lẹ́lẹ́kejì, bẹ́ẹ̀ lórún tún gbé lọ, òòrùn ọjọ́ ló jí, ó jọ lòun ò ti roma. Lẹ́ẹ̀fí lè rí àlébù kán, káwọn ará Mákà sọ pé bájọ́ ń ṣe báyìí tẹ́lẹ̀ ni. Kò sí. Kọlọmbá ní kí a ní pẹ̀lú ọba ní kí a náà bí kàtọ̀rọ̀ àforíjìn Ọlọ́run fúrẹ́sì bàjẹ́ wa. Allahu Akbar.